lọ́la kò yé wọn yóò yé wọn lọ́la. kò fẹ́ yìí o ẹyọ kan tí àkẹ́bàjẹ́ mọ̀ ọ́n ṣe ìyẹn tẹ́ ọlọ́run wà bí ẹ̀kọ́ ló ṣe kókó. ìyẹn sì tẹ́ ọlọ́run pátápátá. àkẹ́bàjẹ́ ọmọ bàbá mùkọ́ rèé o ọlágbájá. eléyìí tẹ́ ń gbọ́ yìí lékè lẹ́bàìtì ní lékè lẹ́bàìtì rèé. ẹ̀wẹ̀ ń já wáyà bí ìgbà tí Sàní bá ń já wáyà lékè lẹ́bàìtì nìyẹn ẹyin. ní láti lélẹ̀ yìí ó ní òjò clean tó ṣùgbọ́n ẹ má jẹ gbádùn ẹ lọ. ọjọ́ gbádùn ló mú aṣọ ìkọ́lẹ̀ sáyé ṣé wọ́n lọ sọ àbí òun fún wa. òun náà kú àbá ìyẹn ṣaṣọ. ṣé wọ́n lọ àbí oṣù bá fún wa. Àní àgbàṣẹ́gun sára àwọn ibi tó ti wá. Oríṣiríṣi àwọn ibi tó ti wá. Ìfẹ́ tó ń wá fẹ́ wá. Ọ̀pọ̀ nù yóò mọ nìyẹn. Sàní Adé ló kọ́. Nọ̀nyẹ́mi Nkẹ́mi Nọ̀nyẹ́ Nkẹ́mi Kọ́lásọ̀n. How are you? How is life with you? Welcome to the show. This is Shawanya from Dayo Agbola Radio TV. I can see you. I can see you. God bless you. Onígìtá a ní kẹ́ ẹ bá wa dá sówe yìí àgbà tó jàjẹ́ ìwẹ̀yìn àti ìrẹ́nikẹ́ni kó dá sí o àgbà tó jàjẹ́ ìwẹ̀yìn. Ọlọ́run gbé rere kó gbogbo wa yẹ́sìkẹ́. Òṣè lẹ́kẹ̀lẹ́ báyìí yẹ ká gbọ́ lítú kẹ̀ṣẹ̀ ọmọ kẹ̀ṣẹ̀ ló kónkóló kí ló rí wí.
ó ní ìbílẹ̀ làwọn eléyìí ìbílẹ̀ ní let's go there. àníkẹ́ parí òwe yìí èyí tẹ́ bá jẹ́ ti ìbílẹ̀ àgbà tó jẹ̀jẹ̀ ìwẹ̀yìn ńkọ́. Baba Fasiya, Baba Fakoli, Baba Gokusa, Baba Bakoli, Baba Wesia, we love our money. Baba Yahudiga, Baba Yakoki, Baba Goyibo, Baba Goyibo, Baba Laisu, Baba Busobo, Baba Boliga, Baba Bukobo, Baba Skaka, Baba Jolin Popo, and Indoshimi, I want to love her, to come and let her go find out. I want to fall like Jama Sokomo, when you be with Yatiana Rama. Oh, yeah, Bessie, taking bullet, money, job, let me give it to them, Salumito, Now only you are Kako. But it was suit, but you are Karako. Now only you are Kako. But it was suit, but you are Karako. But you are Karako. One ọmọ kẹsìrò kónkóló nínú kẹsì olèlè ìyá ní kí bọ̀rọ̀bọ̀ níbó yéèfà ó ṣe. Wọ́n fún ọ lẹ́bà ó lọ ń wá síbí o tó yẹ kó kọwọ́ bọ̀ o tó ṣe rámú kiri tó yẹ bùgbà pàpà Fọláṣadé Báníyì Adámọlẹ́kùn mo rí yín o ẹ̀kún àbọ̀ Fọláṣadé Báníyì Adámọlẹ́kùn Ọláwùmí Tẹ́wọ́gbadé mo rí yín ẹ̀kún àbọ̀ ìbílẹ̀ làwọn eléyìí. Èmi yọ jẹ̀yàn. Èmi yọ mẹ́nu. Ìbílẹ̀ lọ́wọ́ ilé ìbílẹ̀ lọ́wọ́ ilé. Mo ní ẹ má jòjọ bí àrà lójú ẹ̀yin o. Ẹ má dẹ̀ jòjọ bí àrà létí yín. Dẹ́nu Agbọ́lá rédíò TV náà lẹ́wà. Bàbá ló ń tẹ̀lé Insta studio láti beam live to the world. Baltimore la fi kalẹ̀ sí yẹ́sẹ̀. Lórílẹ̀ Odigombe, ní lórílẹ̀ Odigombe, ó dẹ́sẹ̀ fún sísí olóògbé kó yà fàyà gbé, ó yà sọ̀rọ̀ sísí olóògbé. Lórílẹ̀ rèé ṣé ẹ rántí ìgbà yẹn nígbà tí kànga jáde kànga óre. Sísí olóògbé inú ìfàyà, sọ fún mi kí ló fẹ́, mo máa ń fàyà. Tó bá fojú bí máa dá ọ̀nà ṣẹ̀fẹ̀ bára, wà bí demonstrate pẹ̀lú túmọ̀. Ìgbà yẹn ló máa mú káwa lọ́dọ̀ tó bá. Bàbá ìlú jẹ́ pẹ̀lú sí ìfẹ́.
Ó yànnà àṣẹ àti ẹ̀lẹ́. Mo ní ẹ parí òwe yìí, àgbà tó jàjẹ́ ìwé yìí. Ẹ lọ ń worí Google gan ò mọ́. Ẹ tí ẹ lé àlejò gbádùn orin ká gbàgbé ohun tá a la máa sọ. Onídìrí di February 16 tó máa dìbò ní Nàìjíríà. A gbúdọ̀ lura wa lọ́gọ ẹnu lórílẹ̀ pàrọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Bíbélì ní gbàdúrà fún Jerúsálẹ́mù kí àlàáfíà ó lè wà nínú ilé rẹ. Ẹ jẹ́ gbàdúrà fún Nàìjíríà. Gbogbo wa tá a sáwá sókè òkun ká Nàìjíríà dáadáa mọ̀ tó lè. Ẹ jẹ́ gbàdúrà kí Nàìjíríà ó dáa. Kò kàn mí onídùú òdílé ó tú o. Àfẹ́kọ́lẹ̀dẹ̀ wa Nàìjíríà ó tú. Àfógun àfọ́tẹ̀. Civil war tó ti jà kẹ́tọ́ bí àwa àtúnṣe tó jà ní o. Ẹ jẹ́ gbàdúrà kó lédè Nàìjíríà ó dáa. Tálẹ̀ yìí fẹ́rẹ̀ dìbò fún. Ẹ̀yin tá ń wò mí ìwọ. Ta ló fẹ́ dìbò fún? Mọ́ fìbò rẹ ṣòfò. Ó ti pógún ọdún tá a ti bẹ̀rẹ̀ democracy ní Nàìjíríà báyìí láti 1999 lẹ́bàá rántí 1999 ogún ọdún kí làárí yọ jáde ńbẹ̀ tẹlifóònù kan kí ló dúkù wọ́n kó ẹgbẹ́ owó jẹ kò síná kò sómi ojú ọ̀nà bákan náà iṣẹ́ ò sí ìsàlẹ̀ nífẹ̀ẹ́ dìbò tí ń fún n ò kàmpé fẹ́nikẹ́ni o ẹ̀ tó bá gbé kàmpé wọn wá kàmpé advert àbáwọn kàmpé ní ẹ̀ ṣùgbọ́n ìsàlẹ̀ nífẹ̀ẹ́ dìbò fún. Orin tó kọ́ gbárakùnrin jáde ń gbà yẹn rèé kànga adẹ̀ ní kí lorúkọ ẹ̀ ó ní kànga lòún jẹ́ tí wọ́n sí kànga káyé dẹ́mọ́ àwọn dẹ́mọ̀ pé ń bo orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ tí wọ́n sí kànga. Gbogbo àwọn tó gbìyànjú láti bo orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ sí tọ́nu wẹ̀ borúkọ burúkú ní Nàìjíríà ní tẹ́lẹ̀ jẹ́ wọ́n tó bẹ̀ bá jẹ́ Olúwa bá tí wọ́n sí kànga fún dẹ́rísàdì kànga yẹ́sìkẹ́. Kànga arákùnrin yìí ǹjẹ́ tún gbọ́rọ̀ ẹ̀ mọ́? Ta ló gbọ́rọ̀ ẹ̀? Ìgbà láṣọ, ìgbà lẹ̀wù, ìgbà lọ́mọ bíbí inú ìyá o. Àwọn olórin tẹ́ gbọ́rọ̀ wọn mọ́ Nàìjíríà á mọ̀ ju orin wọn síta. Wọ́n ní tán bá ní kó lè fi mọ́ fi ná mọ́.
kó má fi gbá mọ́ ìtò ti fi yẹn náà kó lè parun bí wọ́n ti ẹ̀kọ́ ni mọ́ ògbélé kan ti kọ́ náà wọ́n máa jù síta àwọn bíi Majek Pashek àwọn bíi Ras Kimono àwọn bíi Idris Abdulkarim àwọn bíi Tony Tetula àwọn bíi Two-Face a máa ju orin wọn síta níkọ̀ọ̀kan ẹni George awo tèmi láti Atlanta mórí yín o ẹ kú àbọ̀ sórí ètò wa òwe wa tòní àgbà tó jàjẹ́ ìwẹ̀yìn ẹ bá parí ẹ̀ àgbà tó jàjẹ́ ìwẹ̀yìn bí kànga ṣe ń ju kànga yẹn ó yẹ ká tún dọ́dọ̀ àwọn onígbàwọ́ ẹ̀ tó wá torí àrí nǹkan míì náà mọ́wó akódèrè ọtí dé wọ́n máa tì wọ́n lé wa ní tèfètèfè wọ́n ní àwọn ògbà owó náà ní kò sí àrí nǹkan míì náà mọ́wó bẹ́ẹ̀sẹ̀. Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọkọ̀ owó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá ti dóde o. Sọ́wọ́nyá ti dóde o. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé torí tòní àtúndì ó dàgbọ́n fún àtọ́sí yìí. Sọ́wọ́nyá ti dé. Bẹ́ẹ̀ni o, ẹkú lélà kára lé ẹ̀rì wá ní tìrọ̀nà. Ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá. Bí bàbá fẹ́ sọ̀rọ̀ níkànnì yìí, Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, 2 alẹ́ ni ní Nàìjíríà. Agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Bẹ́ẹ̀ bá mí ìṣètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìbùn ọ̀sán ògiri gbígbẹ ni. Sọ́wọ́nyá pẹ̀lú Samis Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kọ fìdílé tàbí gẹ́gẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé torí tòní àtúndì ó dàgbọ́n fún àtọ́sí yìí. Sọ́wọ́nyá ti dé. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Wọ́n ń bọ̀ lẹ́nu ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sírú ẹni lẹ̀ yìí ó. Dayọ̀ Agboola bàbá tó ń ta rédíò TV kò sẹ́gbẹ́ ẹni lẹ̀ yìí ó. Dayọ̀ Agboola rédíò TV nípa tí mo mẹ́rin la. Dayọ̀ Agboola rédíò TV Dayọ̀ Agboola gbogbo ayé ló ń bọ̀. Sound and quality production bàbá ló ń ta studio yìí síbẹ̀. Sound and quality production bàbá ló ń ta studio yìí síbẹ̀. Bàbá ló ń ta production the ultimate in audio visual. Bàbá ló ń ta production the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Bàbá ló ń ta digital studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayọ̀ Agboola on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Ayọ̀ta production the ultimate in audio visual. Babalonta production the ultimate in audio visual. Dayọ̀ Agboola Radio TV. You can join us on Facebook at these pages: Babalonta, Dayọ̀ Agboola Radio TV, Samis Dayọ̀ Agboola, Dayọ̀ Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agboola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agboola Radio TV, the ultimate in
audio visual. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ bọ̀ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ bọ̀ Dayọ̀ Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ Ajé lọ́jọ́ Jímọ̀ nìyọ̀. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ bọ̀ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà yìí ètò tó lóyún ládùn ọjà kájẹ́bù bàjẹ́ olówó ọjà bàbá ẹ̀wẹ̀ Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144-376-085-78. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ bọ̀ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà yìí ètò tó lóyún ládùn olówó ọjà kájẹ́bù bàjẹ́. Whoa! Orí ètò Ṣọ́wọ́yá náà la wà o. Thank God it's Friday. Àdúpẹ́ pé weekend tún ti bẹ̀rẹ̀ lónìí. Ẹ pàdé wa ní KOF Cafe lálẹ́ òní o. Pẹ̀lú bàbá wa Poli Peperepe. Ó máa yẹ kí ni? Ó máa látẹ̀bọ̀gì. Ẹyin. KOF Cafe ó wà ní 4869 Glendale Road ló wà ní Bowie nípínlẹ̀ Maryland ni o. Ẹ jẹ́ pàdé bàbá wa Poli Peperepe bàbá oníjùjú ni ẹ jẹ́ pàdé wọn bẹ̀ lálẹ́ òní látago 7 títí wọ òru gbẹ̀rẹ́ orin nígbà tó ní jáde náà ó jẹ́ràwọ̀ àwọn orin kan òun làwọn èèyàn fẹ́ gbọ́ everywhere bẹ́ẹ̀ lọ patí òun kan náà ni bọ́ńṣòde orin kan náà ni bó jẹ́nu mọ́tò òun kan náà ni lórí rédíò òun kan náà ni ìgbà láṣọ ìgbà lẹ̀wù ìgbà lọ́mọ bíbí inú ìyá àní ẹ̀ bá wa dá sówó èyí àgbà tó jàjẹ́ ìwẹ̀yìn ẹ̀yìn. ṣé bí nàìjíríà nìyẹn o. ẹ má lè wo orí gúgù bẹ́ẹ̀ wo orí gúgù ẹ̀ lè bá ń bẹ́ẹ̀. òwe Yorùbá ni Muyideen Àyànkúnlé borí yín o ẹkú àbọ̀ ẹkú gbìyànjú tàná ẹgbà kan nínú ìbéèrè méjì wa tàná ẹgbà ilé là ń wò ká tó sọmọ lórúkọ ṣùgbọ́n ẹgbà kejì adìyẹ funfun kọ̀mọ́ra rẹ̀ lágbà èyí tá a mú wá lónìí a ní àgbà tó jàjẹ́ ìwẹ̀yìn ńkọ́ ẹ bá wa parí ẹ̀. lágbájáre ó ní kókó ń bì ló táìtù orin yẹn nìyẹn kókó ń bì ló nísàlẹ̀ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. n ò fẹ́ sá kúrò nínú kámẹ́rà ni bá jó kókó ń bì ló fún yín àdéhùn nísàlẹ̀. àwọn arrangement tó kí ẹgbẹ́ bọ́mọ mi nílé wọlé. wá sí eré ọmọ. yóò dáa fún ọ.
something freaky to get busy. Better watch your waist now, 'cause we're going right down to the floor now. Meet me right down, 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 down. Get into the groove, baby. Let me see you move, honey. Let me see you dance. See you. Wojú aago yín aago méjì ó kọjá ìṣẹ́jú méjìlélógún a ní bí ìṣẹ́jú mẹ́jọ sí lórí ètò yìí bí ìṣẹ́jú mẹ́jọ sí la ní lórí ètò mo fẹ́ pọ̀ bàbá wa Orlando ọwọ́ mo fẹ́ pọ̀ wọlé kán máa dá sí Dale nísàlẹ̀, ẹ̀ka dale nísàlẹ̀, ẹ̀ka dale ní kóńgó, 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 ẹ̀kí ọ̀dà, ẹ̀kí ọ̀dà, ìjọ ti yá, kóńgó bí lọ, ìjọ ti yá, kóńgó bí lọ, ìṣẹ́jú tó kù tá a máa parí ètò rẹ́jú àwọn orin tó lápẹ̀rẹ̀ fún yín Olúwafẹ́mi Oṣuọlálé OOI ẹ kú àbọ̀ sórí ètò òwe wa tòní àgbà tó jàjẹ́ ìwẹ̀yìn ẹ bá wa parí ẹ̀ lògbàlògbà ẹ rọra. Kí gbogbo lògbàlògbà tán wà nílé ayé kan rárá. Orlando gan ti lo gbangba kan rí. Àwọn ẹlòmíín lẹ́tún gbọ́rọ̀ wọn. Mo ní gbogbo àwọn tó ti kọrin lórílẹ̀‐èdè Nàìjíríà. Tẹ́ ẹ̀ gbọ́rọ̀ wọn mọ́, a máa bẹ̀rẹ̀ sí pílé orin wọn tó bá ti di látọ̀la. Ẹ dá ń dárúkọ wọn ẹ bá rántí. Charlie Boy lóye ń kọrin. Màjẹ́ Pàṣẹ́ẹ̀kì. Tolú Maintain. Idris Abdulkarim. Eddie Montana. Tony Tẹ̀túlà. Two-Face Idibia. Gbogbo àwọn yẹn wo wọ́n ti rè dáadáa Nàìjíríà. Oní wọ́n dẹ̀ sì rè lọ́wọ́lọ́wọ́. Àwọn oní wọn ni máa jù tàfẹ́yìn èèyàn. Lógbàlógbà rárá. Ìgbà tó ń lò lónìí ẹlòmíì ń bọ̀ wá lò jù bẹ́ẹ̀ lọ́la. Pẹ̀lú ti rí ọ̀la orí bẹ́ẹ̀ ló mú babaláwo. Ara ò lè fi mọ́. Ó ló balùbá. Lógbàlógbà ẹ rọra ẹ. Ladies and gentlemen.
dá sétò yìí o ẹ̀yin. Ẹ bá wa dá sétò yìí. John Jacobs lórí yìí o ẹ kú àbọ̀. Ọba mímọ́ yeyeye, ọba mímọ́ yeyeye, ọba mímọ́ yeyeye, ọba mímọ́ yeyeye. Bàbá bẹ́ẹ̀ mo képe ẹ̀ àtiwárí dábìlì ó bàbá. Bẹ́ẹ̀sì yẹn mo máa ń láàkì inú àwọn eléyìí. A ní sọ̀dọ̀dọ̀ ní bàbá ìsọ̀sọ̀ sọ̀dọ̀dọ̀ a tún gbé lókè lọ́lọ́lá. Àwọn islands tó kọjá àbìkí àbúrè. Ẹ̀bẹ̀rẹ̀ sí ibi dé. Ẹ wò ó tẹ bá wojú aago yín. Wọ́n ní aago ní kúrò ń bẹ̀ o. Okay. Àwọn ayẹyẹ wa nu àwọn Facebook tí a lè mọ́ wa wọ́n náà máa blọ́ọ̀kì ẹ̀ torí orin náà ń play yẹn. Wọ́n là ní permission láti lò ó ẹ má bínú. À ń ká lẹ́nu ìyẹ́sẹ̀. Amẹ́ríkà kó máa ró. Títí dé gbogbo Yúróòpù pátá kó máa ró. Àti káàkiri àgbáyé kó máa ró. Oró kango kango, oró kẹ̀kẹ́ kẹ̀kẹ́. Oró kango kango, oró kẹ̀kẹ́ kẹ̀kẹ́. Oró kango kango, oró kẹ̀kẹ́ kẹ̀kẹ́. Àdìkọ́ kango kango, oró kẹ̀kẹ́ kẹ̀kẹ́. Ilé ìlú kó máa ró. Ó dàbọ̀ sí ya káṣíà bye bye.